إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله òun náà ni ìṣọ́ra ẹni kúrò níbi ohun tí ń jẹ́ ìfẹ́ inú lórí ọ̀rọ̀ ẹ̀sìn. A gbọ́dọ̀ fi ìfẹ́ èròǹgbà ẹni wípé nǹkan báyìí lèmi fẹ́ ṣe nínú ara ti tèmi. ń bẹ nínú àwọn èèyàn bọ́rọ̀ ẹ̀sìn bá délẹ̀ nǹkan tí ó sọ fún yín ni pé àfáà òun ò kéwú lóòótọ́ òun lè má kéwú tó nǹkan ṣùgbọ́n làákàyè tá a láàbù òun yìí ó dáhùn lójú gan ni ẹnìkankan ò lè fi sọ kankan fóun. Ló fi wá já sí pẹ̀lú míì tẹ́ bá sọ nǹkan kan fún un tí ò bá ti ríbi gbé síbi làákàyè nǹkan tí ó kù náà ni pé kó kọ̀ǹdẹ́mù nǹkan tẹ́ ẹ sọ. Àpèjúwe tí ó jìnnà ẹ worú arákùnrin tí wọ́n máa ń pè ní Jamiu Adégúnwà yẹn, pásítọ̀ Jamiu, pásítọ̀ ni o, torí ìmúra ẹ̀ náà ìmúra pásítọ̀ ni, ìṣesí ẹ̀ náà ìṣesí pásítọ̀ ni. Nǹkan tó sì rinlẹ̀ nínú ẹ̀ tó jìdó nínú ẹ̀ òun náà ni Báíbù. So kódà kò lè pe súrà nígbà Súratun Nisa kò lè pe Súratun Nisa kò lè pé, ṣùgbọ́n òun náà ń kílímù pé ustazi lòun. Ẹni tí ò lè kò kéwú ọmọ tàdírí débi tí yóò ní alif hamsa débi tí ó wà ní sin àti tau tó tún ní mọ́dà àti za tó fi máa jẹ́ ustazu ẹ̀rí. Àpèjúwe irú ẹ̀ káfí irú ẹ̀ ṣe case study. Irú Jamiu Adégúnwà nísìn nǹkan kan ò yé nínú ẹ̀sìn, kódà kò mọ ibi tí kíbla ẹ̀sìn dojúkọ, ṣùgbọ́n ń fi ìfẹ́ nú ìfi ń sọ̀rọ̀ ẹ̀sìn. Òun ní bí gbogbo àwọn ọ̀rọ̀ ẹ lè jájá ìyẹn lè mú ìtọ̀ ìdí rẹ̀ torí pé àwọn tá a là ní a máa mu àwọn ọtí ni aláwọ̀ líìsì ìtọ̀ ẹni ń bẹ̀ àtàwọn nǹkan bẹ́ẹ̀ lọ tí ó sọ. Lápèjúwe láìpẹ́ yìí tí ó jìnnà mo rí fídíò ẹ̀ kan nígbà tí Adégúnwà sọ pé hadíìsì tànàbí ni man baddala dinahu faqtuluhu, ẹnikẹ́ni tó bá pààrọ̀ ẹ̀sìn ẹ̀ tó kọ ẹ̀sìn ẹ̀ kalẹ̀ tó lóun ò ṣe ìsìláàmù mọ́, tó bá já sí pé ìlú tí wọ́n ti ń lo ṣẹ̀ríà tí wọ́n ti ń lo òfin ẹ̀sìn tẹ́nìyẹn ń bẹ ìlú yẹn o, ànábì ní faqtuluhu, kíjọba ìlú náà pàṣẹ kí wọ́n arrest ẹ̀ kí wọ́n pa á. Ìdájọ́ mọ̀rítàdì nìyẹn, hukumul murtad, ìdájọ́ ẹni tó pààrọ̀ ẹ̀sìn ẹ̀ tó lóun ò ṣe ẹ̀sìn mọ́. Ìdájọ́ ènìyàn nílùú tó bá ti ń lo ṣẹ̀ríà, government in power àwọn náà máa arrest irú ẹni bẹ́ẹ̀ tẹ́ bá fi lè gbọ́ tí wọ́n pààrọ̀ ẹni bẹ́ẹ̀. Ìdájọ́ kíyàn fi ẹ̀sìn lẹ̀ nìyẹn. Bá a ṣe láwọn ìdájọ́ míì náà nínú ẹ̀sìn, ẹni tó ṣe zìnà, ẹni tó jáde, ẹni tó ti márì tó ṣe zìnà, ẹni tó ti márì, kálukú wọn náà ni wọ́n ní ìdájọ́ tiwọn. Àwa nítorí pé a sí nílùú ṣẹ̀ríà èèyàn máa ń takò òfin ẹ̀sìn ká ní kò sí tó kàn wá ń bẹ̀ ká dákẹ́. Ìlú tó bá ti ń dákẹ́ lórí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ìlú náà kì í lálàáfíà.
àwọn wo Jamiu yìí nísìn ìgbà tó bá bù ṣe bàgà ló bá ní hadisi yìí o hadisi maudu ni kódà kò mọ̀ tí mo maudu níbi tí ó mọ̀ tí mo da'if ìwọ tí o lè pronounce suratun nisa lọ́nà ló mọ hadisi kan tí ń jẹ́ maudu tó bá wá ní maudu ni àti gbọ́ kí ni nǹkan tó dé kí ló ṣẹlẹ̀ nínú hadisi yìí tó fi di maudu so irú wọn bẹ́ẹ̀ kàn máa ń lanu dárúkọ nǹkan nínú ẹ̀sìn so gbogbo eléyìí kò sí nǹkan tí ń bi ìfẹ́ inú ni kò rí jà lógun láti ja ìfẹ́ inú wa lógun tó bá débi ọ̀rọ̀ ẹ̀sìn a kì í fi ìfẹ́ inú ṣẹ̀sìn a sì kì í tẹ̀lé àfáà kan blindly táwọn àfi ní pétọ̀ gbogbo ohun tá àfáà yẹn bá sọ lẹ́sìn ẹ wo àfáà ìmọ̀ra nìyẹn ń sìn tí wọ́n ń pè lóní súnà àfáà yẹn ò kì í ṣe oní súnà dé ṣùgbọ́n àwọn nǹkan tó ń mú wá àwọn èèyàn kan náà sì ń gbà wọ́n sì ń tẹ̀lé gbogbo bó ti ṣe ń pẹ́ǹtì Sheikh Rabi al-Medikali tí ń pẹ́ǹtì wọn kì í ṣe Murani nìkan lákọ́kọ́ ní tí ó pẹ́ǹtì Sheikh Rabi láwòrán tó kù díẹ̀ káàtó bí gbogbo àwọn tí Murani ń tẹ̀lé tí ń pè láàfáà bí gbogbo wọn ṣe máa ń pẹ́ǹtì Sheikh Rabi náà nìyẹn Jàmíyà ni aláṣejù ni oníkíní kan ni Salafi 1990 ni kò ń ṣe Murani ni ó lọ́ǹchì kíní yẹn àwọn ọmọ tó jẹ́ àwọn tó ń pè láàfáà àwọn Salman àwọn Salman al-Auda àtàwọn Mustapha Adawi àwọn Abdulrahman Abdulkhalik àwọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ káàkiri bẹ́ẹ̀ àwọn ainul kọrí ní gbogbo wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń pẹ́ǹtì Sheikh Rabi nìyẹn nítorí kíni torí pé Sheikh yẹn ń kọ́ ó ṣe kíni ó rìvílì tó pọ̀ nínú àṣírí wọn tíra Sheikh Rabi wá pọ̀ gan káàkiri ó pọ̀ gan ni ó pọ̀ aláàfin kákọ nǹkan ó fi rọ Sheikh yẹn ní ọrùn ó wá pọ̀ gan ẹni tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé kò sí nǹkan tó bí lè bí gbogbo wọn léèrè àti ìmọ̀ràn nìbẹ̀ náà fún ara ẹ̀ pé kí ni nǹkan tí Sheikh Rabi ṣe ẹ̀ṣẹ̀ wo ni ẹ̀ṣẹ̀ Sheikh Rabi gan-an tó fi dẹni tá à ń gbógun tì ẹ̀rí kí ẹ máa nífẹ̀ẹ́ that is an act of listening to the echo of your soul in the negative version kí ẹ máa listen sí nǹkan tẹ́mi èèyàn ń sọ fún èèyàn lórí ẹnìkan ìfẹ́ inú yẹn wá pọ̀ gan níbi pé ẹlòmíì náà wá gbé wọnú ẹ̀sìn a lè fi ìfẹ́ inú a lè fi ṣe ìbádà Sheikh Rabi ò ní ẹ̀ṣẹ̀ kan tó ṣe anybody kò sì ní nǹkan kan tó sọ ní bídíà lẹ́bọ ṣùgbọ́n wọn náà ìkìwá ní Sheikh náà tẹ́lẹ̀ rahimahu afisahullah àwọn ṣì wà láyé káàfà wá ṣe kí ni o kí wọ́n tó kú omi wọn náà jù tí àwọn Imrani àtàwọn Mustapha Adawi àwọn Salman Auda àwọn Sayyid Kutubu Sasambana gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n wà Sheikh náà ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ láàrin wọn kóhun tó kú ló fi já sí pé Abdulrahman bin Abdulkhalik àti Sheikh Rabi wọ́n jọ kí ó lọ́dọ̀ ṣe àfáà kan náà ni wọ́n jọ kí ó lọ́dọ̀ Sheikh Ahmad al-Jami ni ọmọ kí ó láwọn méjèèjì lọ́dọ̀ ẹ̀ wọ́n sì jọ ń ṣe ìkìwá ní tẹ́lẹ̀ ni káwọn tó wá kó Salman Abdulrahman Abdulkhalik ń kọ́ òun kó ní títí ẹ̀ òun kọ́ntínú torí pé òun gan ní tó ń bẹ ní ìjáàjì owó ní àwọn ìyáwó turos àwọn ẹlẹgbẹ́ wọn máa ń lówó gan wọn sì máa ń ní connection àfáà tó bá fẹ́ báyé lọ yóò tẹ̀lẹ́gbẹ́ lọ yóò bá rò wọn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ táwa ń béèrè ni pé kí ni nǹkan tí Sheikh Rabi kí ni ẹ̀ṣẹ̀ Sheikh Rabi gan ṣó ní bídíà ni Sheikh Rabi ni tó bá jẹ́ pé ó ní bídíà ni bídíà olóṣè tí Sheikh Rabi bá wá ṣe bídíà gan àwa gan láti Nàìjíríà gan àgbòkun ti Sheikh Rabi tó bá ṣe bídíà tó fojú wọn bẹ̀lẹ̀ ń tà sí pé kò sí nǹkan tí ó jọ báyìí nínú ẹ̀sìn 1990 tẹ́ wá ń sọ yìí ní ìsìn kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn àfáà yẹn ò ṣe kí ni o wọn lọ́nṣì nǹkan tí ó jọ báyìí ṣùgbọ́n àwọn onígbèrè tẹ́rí nì ẹlẹ́gbẹ́ ò lè sọ̀rọ̀ ẹ̀sìn torí n tó lọ kóra wọn sí òun ní àfádàrú yẹn náà ẹni kó tó àwọn òwe síwájú báyìí àwọn pépà àwọn tí ń print pépà àwọn ní photocopy wọn á máa tà gan ohun tó bá ń ta pépà fún àfádàrú yẹn
pépà yẹn náà wá ga tó kó síwájú báyìí subhanallah gbogbo nǹkan tó wà nínú pépà yẹn yán odò gbogbo ẹ̀. ṣùgbọ́n ibi tí wà nínú tí wọ́n ń ṣe àwọn èèyàn ni pé àwọn èèyàn tí wọ́n ń jókòó sí iwájú irú àwọn yẹn tán láwọn gbọ́ dáwà. nígbà tí mo sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà kan ẹnìkan pè mí láti ibẹ̀ ó lọ́mọ kí ó lòun òun sì fẹ́ ṣe súnnà ilé oníláwà lòun ti wá. òun wá rí pé mo tọ́pìkì ìmọ̀ràn ẹlẹ́hà mo máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tá àfà yẹn sọ kódà ó ní kódà àwọn nǹkan tí ń sọ àwọn ọ̀rọ̀ tí mo sọ pé àfà yẹn sọ tí mò ń sọ lẹ́yẹ kankan yẹn òun wà ní adékọ̀ yẹn jọ náà. òun wá rí kí gbogbo nǹkan tí mò ń sọ lẹ́yẹ kankan ni mo wá ń ṣàlàyé ẹ̀ pẹ̀lú reference. lòun wá wo nọ́mbà wa lórí péjì lòun wá contact òun wá fẹ́ béèrè pé tọ̀ báwo lòun náà ṣe lè kéwú tóun ò ní níbi kóun lọ jókòó síwájú àáfàá kan kó wá ní kinní kan lẹ̀sìn fóun tóun náà lè kà nǹkan tóun lè gbọ́ yé tóun lè mọ bí wọ́n ṣe lè mú ẹ̀rí ọ̀rọ̀. yìí sì ń sọ̀rọ̀ níjọ́ yẹn àánú mi sì ń ṣe ẹ̀rí pé ó fẹ́ mọ̀nà ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ mọ̀nà ṣùgbọ́n wọn rí yẹn rí jòkótì tí ó kàn wọ́n lẹ́sìn lọ́nà tó bá kìtàbù wà sunnah. káwá bọ́ sórí ìmúràn ẹlẹ́hà yìí nìsín èmi ò rí fatiwa kan tó ṣe yanjú láyé tí ò gbà kíyàn tún ṣe tí ò gbà correction bẹ́ẹ̀. èmi ò tí ì rẹ́yẹ kan tí mo ti láwọn èyí tí mo ti gbọ́ o mi sàwọn èyí tí n tí ì gbọ́ o. kódà lórí ọ̀rọ̀ kúnlẹ̀ tó náà ń play fídíò àwọn èèyàn kan kúnlẹ̀ ọ̀rọ̀ bàbádámọ̀ tó fi ṣe kúnlẹ̀ gan sẹ̀fù gan ọ̀rọ̀ yẹn gan tún ń bẹ in contrary to the assertion of Sheikh Adam lórí ìkúnlẹ̀ gan torí Sheikh Adam sọ fún ẹ pé kéèyàn má kúnlẹ̀ kéèyàn má kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fún yàn kó má ṣe nǹkan kan ni àbá yẹn ń sọ nínú tírà tó ń ka yẹn náà gan yín ń bẹ ń bẹ bí yẹn lè tẹ̀ yín sì ń bẹ ń bẹ nípa pé yẹn lè fọ ṣe tàwásùlù ó tiẹ̀ ti pọ̀ jù bìlìntà sí pé Ahmada Tijani Ibrahim Niyasi gbogbo àwọn eléyìí alùsùnnà ni wọ́n lọ́dọ̀ àfáàdáwù. so kò sí nǹkan tí máa ń bi àwọn ìfẹ́nu ní báwo la ṣe wá fẹ́ ṣọ́ra wa kúrò níbi àwọn ìfẹ́nu. ẹ jẹ́ ká lọ sínú tíra yìí tíra Sheikh Rabi ni o àfáà tí wọ́n máa ń takò gan yẹn tí a mọ ẹ̀ṣẹ̀ tá àfáà yẹn ṣe káwá wò pé gbogbo tíra tá àfáà yìí nǹkan tíra ò làáfáà yìí kọrí láyé tó ní opinion òun ni. àfáà Sheikh Rabi ò ní kọ tíra kan láyé kó má mọ̀rọ̀ àwọn sálàf ọ̀rọ̀ àwọn tábì ọ̀rọ̀ àwọn sàhábà kó má mú àdìsí kódà nígbà míì àyà Kùránì gan á pọ̀. ẹ jẹ́ kí n fún yín ní tíra yìí ní ìsìn ẹ lọ wo tíra yìí al-iqna'u bima jaha an a'immati da'wa min al-aqwali fi ittiba' Muhammad bin Hadi bin Ali al-Madkhali òun ni ọkọ̀ tíra ilé kìí ṣe Sheikh Rabi o Sheikh Muhammad bin Hadi bin Ali al-Madkhali àwọn ni wọ́n kọ tíra ilé àwọn àfáìsàn bá wá kọ tíra yìí tẹ́ bá lọ sí tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní kààbọ̀ wàláyì kódà áyà al-Qur'an tí wọ́n fi ṣẹ̀rí tí wọ́n kọ síbẹ̀ nípìnlẹ̀ láti bẹ̀rẹ̀ tíra náà láti tó bá tún fi lè kọjá mọ̀kọ́ dímọ̀ gbàrà báyìí wàá ká áyà Qur'an yóò sọ tí wọ́n fi ṣe ẹ̀rí nípa pé ká gba tító pẹ̀lú ìtẹ̀lé ohun tí ó bá lẹ́rìí. tọ́ ohun tí gbogbo àwọn àfáà onídàáwà máa ń sọ nípa ọ̀rọ̀ ẹni tá a lè tẹ̀lé òun náà ni wọ́n pe orúkọ tíra yìí náà. ẹ kákọ̀ tí ẹ̀ mú bìkan bẹ̀ ká máa bá ti wà lọ náà. àfáà wọn ń sọ̀rọ̀ nígbà tí wọ́n béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn ìbéèrè náà lọ báyìí pé wọ́n béèrè lọ́wọ́ wọ́n mọ̀rọ̀ wá síbẹ̀ ni wọ́n mú ọ̀rọ̀ àfáà mi wá sínú tíra yìí báwọn àfáà sálàwò yẹn máa ń kọ tíra yìí gbogbo àwọn Sheikh Muhammad Madkhali yìí náà àwọn lẹ́yìn náà 1990 làwọn náà bí àwọn amọ̀rọ̀ àbábi tíìnì wá síbẹ̀ àbábi tíìnì Sheikh Abdullahi bin Abdurrahman àbábi tíìnì òun ni wọ́n béèrè lọ́wọ́ wọn ní pé amman tamada ala kutubil mutaakhirin min ghairi iltifati ila ma khalafaha min nususil Qur'ani wa sunnah wa kalami salaf wal ulama'i al mutaqaddimin. wọ́n ní báwo ni kéèsì ẹni tí òun Muhammad determine ẹni tó ń determine tó depend lórí tíra àwọn al mutaakhirin àwọn tí wọ́n dé gbẹ̀yìn àwọn scholar gbẹ̀yìn tí wọ́n dé lẹ́yìn lòun depend lé ẹ̀rí láì tiẹ̀ nájú sí ọ̀rọ̀ tíra ẹlòmíì tóun tún wáyàn contrary sí nǹkan tóun fẹ́ ká yẹn nínú Al-Qur'an àti Sunnah tó lẹ́lòmíì náà ń bẹ nínú gbogbo àwọn tíra àsọmídà àfa yìí tán náà kílè máa fa yìí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn tíra kan bá ti fi lè kà báyìí wọn kì í tẹ̀síwájú mọ́
láti fi lè tún wo nǹkan míì tó tún wà yẹn contrary sí yẹn ń fún láwọn àpèjúwe tó pọ̀ gan lára àwọn tẹ́ ń pè láàfáà nílẹ̀ Yorùbá yìí náà ni tí ò ní ṣì. Àwa nílò ẹni bẹ́ẹ̀ kò tún wọ̀rọ̀ àwọn sálàf kò wọ̀rọ̀ àwọn àfáà ẹ̀sìn pàápàá lórí nǹkan tí ń sọ. Kí la lè sọ lórí ẹni bẹ́ẹ̀? Sheikh wa ní la rayba anna Allaha subhanahu farada ala ibadihi ta'atahu wa ta'ata rasuli. Wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n kò sí iyèméjì ń bẹ. Allah subhanahu wa ta'ala ó ṣe lọ́ranyàn, ó ṣe ìtẹ̀lé ẹ̀ lọ́ranyàn fún ẹrú rẹ̀ àti ìtẹ̀lé Ànábì. Compulsory ni kó tẹ̀lé Allah àti Ànábì. Kí wá ní ẹ̀rí ohun tẹ́yìn náà sọ àfáà wa? Ó wá nítorí ọ̀rọ̀ Allah tó sọ báyìí pé nínú Suratul Nur àyá 54 níbi tí nínú Suratul A'raf àyá ẹlẹ́ẹ̀kẹta alákọ̀ọ́kọ́ àyá àfáà ní bismillahir rahmanir rahim. Ó ní ọmọrọ̀ Allah wá síbẹ̀. Allah ní bismillahir rahmanir rahim ittabi'u ma unzila ilaykum min rabbikum. Ẹ tẹ̀lé ohun tí wọ́n sọ kalẹ̀ fún yín àtọ̀dọ̀ ọba yín. Wala tattabi'u min dunihi awliya qalilan ma tadhakkarun. Ẹ gbọ́dọ̀ tẹ̀lé nǹkan míì tẹ́wàá mú lórí ayò. Ẹ̀rí aláwa ní àwọn díẹ̀ ní máa wá ń ṣèrántí nǹkan tá à ń sọ yìí. Wa qala ta'ala ẹ̀rí mi aláàtún ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ gbà láàgbọ́ ati'u Allaha aláàníkẹ́ tẹ̀lé wa rasulahu àtòjíṣẹ́ rẹ̀ wala tawallaw anhu. Ẹ gbọ́dọ̀ gún ní kúrò lọ́dọ̀ Ànábì o wa antum tasma'un. ṣe ń kẹ́ẹ̀tì a máa gbọ́ o. Ìyẹn ẹ̀rí ní Suratul Anfal àyá 20. Afá tó tẹ̀síwájú pẹ̀lú ẹ̀rí mi inú Al-Qur'an nígbà láàtún ní kúlí ati'u Allaha wa ati'u rasul. Ànábì sọ fún wọn pé kọ́ tẹ̀lé Allah kí wọ́n tẹ̀lé òjíṣẹ́. wa in tuti'u tahtadu. Tẹ́ ẹ bá tẹ̀lé ẹ mọ̀nà. Suratul Nur àyá 54. Ṣé kí wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀rí? Wa lam yujibullah subhanahu wa ta'ala alahumma ta'ata hadin bi'aynihi fi kulli ma ya'muru bihi illa rasulullah. Ṣé kí wọ́n ní Allah ò ṣe lọ́ranyàn fún anybody, kò ní ká máa tẹ̀lé èèyàn kankan nínú alahumma, ká máa tẹ̀lé èèyàn kan personality kan níbi gbogbo nǹkan tí ń bá ń pa láṣẹ àyàfà Ànábì nìkan. Ànábì nìkan lẹni tó lè pàṣẹ fún wa tá a gbọ́dọ̀ má tẹ̀lé, kì í ṣe àfà. Mo lè má tẹ̀lé àṣẹ àfà, mo lè má tẹ̀lé àṣẹ àfà lókun ìgbà tí mo bá ti lẹ́rìí. Ibn Abdul Barri ẹwọ àwọn àfẹ́sìn wọ́n tún wá mọ́rọ̀ míì wá síbẹ̀. Wọ́n tún mọ́rọ̀ àwọn àfá àgbà wá, àwọn tábìí náà wá bẹ̀ pé Ibn Abdul Barri náà tún sọ̀rọ̀. Ó ní ajma al-ulama'u ala anna al-muqallida laysa ma'duda min ahli al-ilmi. Ó ní àwọn àfáyà àwọn onímọ̀ àpapọ̀ àwọn onímọ̀ gbà pé ẹni tí ó fẹ́ kọ́pí èèyàn, ẹni tó lè kọ́pí èèyàn laysa ma'duda min ahli al-ilmi. Ẹ̀rí kò ló ń kà nínú àwọn onímọ̀. Ẹni pé ẹni tí yẹn tó bá lọ fẹ́ kọ́pí èèyàn ló máa kọ́pí. Ó kọ́pí èèyàn yóò sọ ọ́. Torí pé àwọn onímọ̀ ò ló ń kà mélòó ló fẹ́ kọ́pí. Laysa ma'duda min ahli al-ilmi wa anna al-ilma. Ṣùgbọ́n ìmọ̀ tó wá rí yẹn ma'rifatul haqqi bi dalili. Ní tí ń jẹ́ ìmọ̀ òun ni kí yẹn dá òdodo mọ̀ pẹ̀lú ẹ̀rí ẹ̀. Tó bá lọ fẹ́ máa kọ́pí àwọn èèyàn, wà á kọ́pí èèyàn débi pé o ò tiẹ̀ ní mẹ́ni tó fẹ́ kọ́pì mọ́. Orí yẹn lè yí kí yẹn ya wèrè. Torí pé àfáà kan ṣe eléyìí náà sọ́tọ̀, eléyìí náà sọ́tọ̀, eléyìí náà sọ́tọ̀. Wọ́n máa confuse. Lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu ẹlòmíì. A ní ẹ wo àti ẹ̀mẹ́ta fẹ́ tẹ̀lé gan-an. Ẹlòmíì a máa bí mí lè pé tọ̀ assalamu alaikum dákun àfáà wọn làwọn lè máa gbọ́rọ̀ ẹ̀ láti Nàìjíríà. Máa ní pé tọ̀ àfáà tí bá ti ń sòdodo tí ń lo ẹ̀tẹ̀lé. Ibn Abdul Barri ní wa anna al-ilma ma'rifatul haqqi bi dalili. Ohun tí ń jẹ́ ìmọ̀ òun ni kíyàn mọ òdodo pẹ̀lú ẹ̀rí. Ó lè mọ òdodo, ẹ̀rí ló fi mọ òdodo. Reference ẹnìkan nìyẹn, ẹ̀yin Keulere yẹn tí ẹ mọ ju ẹ̀rí lọ. Àwọn náà kọ́ Allah náà ló ní pé kí ni o. Allah dá máa ń béèrè ẹ̀rí lọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀ tó bá fẹ́ challenge Ànábì. Ani fatu burhanakum in kuntum sadiqin. Ẹ mú ẹ̀rí yín wá, ẹ mú proof yín wá tó bá yẹ kó tọ́ lẹ̀ bá ń sọ. Allah tó dá wa ń béèrè proof. Allah tó ń challenge àwọn kèfèrí. Ó ní ẹ mú proof yín wá tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀. Proof lẹ fẹ́ proof lóòótọ́. Ọ̀rọ̀ wa ń tẹ̀síwájú nínú tírà tí mo sọ fún wa lẹ́ẹ̀kan ní page 80. Wọ́n ní qala Sheikh Abdul Latif bin Abdurrahman bin Hasan bin Muhammad bin Abdul Wahhab, Imam Abdul Wahhab. Àwọn náà wọ́n sọ ọ́n al-wajib ala al-mukallifin fi kulli zamanin wa makanin. Ọ̀ranyàn lórí gbogbo ẹni tó bá ti bàlágà
níjọ́ tó o bá ti bàlágà báyìí nínú bàlágà tẹ̀sìn ẹ̀rí àwọn kankan ti ṣọ̀ràn yàn fún ẹ ní gbogbo ààyè àti ní gbogbo àsìkò. Kí ni nǹkan ọ̀ranyàn ọ̀hún? Al-aqsu bima sahha, ìgbà òdodo mú kó mọ ètò lálàáfíà nú ọ̀rọ̀ wa sabata an rasulillah tó fẹsẹ̀ nílẹ̀ wá látọ̀dọ̀ ànábì. Kíní yìí o hadisi rèé. A máa sọ fẹ́ lómi ẹlòmí a máa takú yàn tàbá máa fún ládìísì a tún change ọ̀rọ̀ tàbá fẹ́ lómi ládìísì a tún máa dàyín láàmú náà ni. Ẹ̀rí ọ̀ranyàn ni fún ẹ kó o mú ohun tí ń bá ń jẹ́ ẹ̀rí. Mo bèèrè lọ́wọ́ ẹnìkan jẹ́ kan ipa pé ó ń jiyàn, àwọn tí máa ń lágídí yẹn ni tí máa ń jiyàn yẹn ni. Wọ́n á béèrè pé mo wá fún ládìísì pítọ̀ àdìísì báyìí ló fẹ́ ṣe sí i. Ó ní mi ò taka àdìísì o, mi ò taka àdìísì o, ṣùgbọ́n nǹkan tẹ́yìn sọ yẹn kò rí bẹ́ẹ̀. Àdìísì ni mo tú, ṣùgbọ́n àdìísì ibi túmọ̀ ẹ̀rí mi ń taka àdìísì. Ó fẹ́ yọ bọ́rọ́ pé òun ò taka àdìísì ṣùgbọ́n ń tako ìtumọ̀ àdìísì. Ẹ wo bí táwọn èèyàn tí tó bá ti fẹ́ràn ẹnìkan wọn kì í fẹ́ kẹ́ ẹ mẹ́nu lọ ọ̀dọ̀ ẹni yẹn rárá, wọn fẹ́ kẹ́ ẹ mẹ́nu lọ sí ibẹ̀. Wala li hadin an ya'dila an dhalika ila ghayrihi. Èèyàn kankan ò gbọ́dọ̀ máa mú ọ̀rọ̀ ẹ̀sìn lọ ọ̀dọ̀ ẹlòmíì lẹ́yìn ànábì. Wa man ajasa an dhalika bi shay'in min amri dinihi fa alayhi bima kana alayhi salafu salih wa sadirul awwal. Ẹni tó bá wá kágara, òun kágara kò ráyè, ó bí sí, ó kàn ń gbìyànjú ẹ̀sìn náà ni. Ó ń gbìyànjú pé tọ̀ ká practice ẹ̀sìn, ń kírun wákàtí márùn-ún àwọn kò ṣẹbọ kò ṣe bídíà, ṣùgbọ́n wá tó wá ń gbìyànjú pé tọ̀ kí làwọn àfáà tó sọ ta tó lè máa fi ṣẹ̀sìn o, kò ráyà àti máa wádìí ẹ̀sìn tó bá wọn. Ẹ̀rí ṣé kí wá ní fa alayhi bima kana alayhi salafu salih. Ọ̀ranyàn ó dọwọ́ ọrú ẹni bẹ́ẹ̀ kó dúró síbi táwọn sàhábí ànábì dúró sí. Àwọn ẹni àkọ́kọ́ ni. Fa in lam yadri shay'an min dhalik, tí ò bá wá mọ̀ nǹkan kan nípa bá ti ṣe mú ẹ̀rí wa sahha indahu min hadin min al-a'immati al-arba'a. Ó wá clear sí pé tọ̀ school of thought kan tó rí ká nínú àwọn a'immati al-arba'a tó rí ká ń bẹ̀ al-muqalladina allazina lahum lisanin sidqin fil umma fatakliduhum sa'igun hinayzin. Ní tó wá lè ṣe ni pé kí ni o yóò wá wọ ẹnìkan tóun lè copy tó lè depend lé ọ̀rọ̀ rẹ̀ tó dúró dodo èèyàn nínú àwọn àfá ẹ̀sìn. Tí o bá mọ bó ti ṣe fẹ́ wá rẹ́fẹ́rẹ́nsì ọ̀rọ̀ ẹ̀sìn tó wá òpótọ̀ àfá yìí pẹ̀lú àwọn proof tí ń proof yìí ó jọ bí ẹni pé ó wà authentic, jẹ́ kí n gba tẹnu ẹ̀ náà, ó wá mọ́rọ̀ yẹn. Fa in kana lil mukallaf anzala qadaran, tó wáyé kẹ́ni tó bá ti wá bàlágà ni òun náà wá lágbára ẹ̀rí, ó ní agbára wa qalla ilma, ṣùgbọ́n ìmọ̀ ẹ̀ kéré, wa an qasa fahman, àgbọ́yé ò tó nǹkan, min an ya'rifa shay'an min zalik, tí ó lè fi dá òdodo mọ̀ nípa nǹkan tó ń gbọ́ tí wọ́n ń kà fún, tí ó mọ̀ bí tó fẹ́ yẹ̀ sí. Falyattaqillaha mastata'a, kí ló ẹni bẹ́ẹ̀ lọ páyà Allah léyìí tí ò ní ní àṣejù tó sì ní àti ètò nínú tí ó wà ní ilé ìtagbára rẹ̀ ká. Ó sì yé báyìí nísìnyí báyìí. Ó wá ní máa kọ̀ndẹ́mù èèyàn kan tí bá ń bá àfáà tó fẹ́ràn wí lórí nǹkan tó kù díẹ̀ káàtó tó bá sọ àbí tó bá ṣe. Wa ẹ̀rí wal yuqallida al-alama min hali zamani, kírú ẹni tó wọn ò ní gbìyànjú ìmọ̀ tí mọ̀ rẹ̀ ò tó nǹkan yẹn, tágbọ́yẹ̀ ò tó nǹkan nínú ẹ̀sìn yẹn, kó máa imitate ẹni tí ń fi nímọ̀ jù lọ nínú àwọn tọ́jọ́ ń bẹ ní zamani kan náà. Man qabla, àbáwọn tí wọ́n ti ṣáájú ẹ̀, khususan man urifa bi mutaba'ati sunnah, lẹ́ni tó ṣùọ̀ fún pé kí ni o ẹnìyẹn kò ní sunna ni. Wa salamatul aqida, àkídà ẹnìyẹn dá. Wa libaraha min ahli al-bid'ah, tó sì rí pé ẹnìyẹn ń kọ́ ó jìnà sáwọn oníbídíà. Tí o bá lè ka kí ó tó fẹ́ mú ẹ̀rí, ó wá òpótò àfáà yìí ṣe wáàsí àbí wáàsí àfáà yìí ló ń gbọ́, make sure pé àfáà tó ló ń gbọ́ wáàsí ẹ̀yẹn ń kọ́ o súnà Ànábì ní ń tẹ̀lé, àkídà rẹ̀ sì dá, kò wá kí ń bó ní bídíà ṣe. Kí wọ́n náà gan fún ara ẹ̀gẹ́ náà gan kó o mọ bó ti máa tẹ̀lé súnà, bó ṣe mọ àkídà gidi àti bó ṣe wá bọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn oníbídíà. Fa'ulai ahara nas, tó rá àwọn oníbídíà yìí àwọn ni wọ́n fi ń burú jù nínú àwọn èèyàn o. Ó ti báyìí ní ìsinmi báyìí tó dé àwọn ènìyàn ń kọ́ tó àwọn tí wọ́n ṣe súnà tí àkídà àwọn dáa tí wọ́n jìnà sáwọn oníbídíà, àwọn ni wọ́n fi ń dáa jù nínú àwọn èèyàn. Wa aqrabahum ila sawab, àwọn ni wọ́n sì fi ń súnmọ́ òdodo ọ̀rọ̀ jùlọ. Àfáà yìí ń kọ́ wọ́n sọ àwọn àlàyé lọ tí
ó pọ̀ bilẹ̀ bí ẹni. Èmi kàn fẹ́ wá mú wá fún yín bẹ́ẹ̀ ni pé nínú ọ̀rọ̀ tá àfáà yìí sọ yìí náà ńkọ́ tí wọ́n ní ẹni tí èèyàn lè kọ́ṣe a lè kọ́ṣe ẹnìkankan point of correction a lè kọ́ṣe ẹnìkankan ṣùgbọ́n ó kò lè gba ọ̀rọ̀ lọ́dọ̀ ẹnìkan tó rí pé tọ̀ àfáà súnnà ni àkídà rẹ̀ dá kò sí ní connection pẹ̀lú àwọn oníbídíà. Ẹ lè fi irú àwọn táwọn àfáà yìí gan ròyìn gan ẹ lè fi compare irú Imran ni tẹ́ ń pè láàfáà ẹ̀sìn. Ó ti yé Sheikh Amuru Ali Salim ó ní fala yakfaka hajjatun nas ila ta'alimi mislik wa tadrisi wa ifta'i ila an qala wa qad azantu laka bil ikra'i wa tadrisi wal ifta'i bima tarajjaha indaka min kalami ahli al-ilmi bi shartin an yakuna laka fi salaf salih min mashayikh al-islam wa immati al-huda. Ó ti yé kò lè pamọ́ fún ẹ ohun táwọn èèyàn ní bùkátà sí ń bí ìmọ̀ tí wọn náà wá káàkiri bá ní tọ èyí tó ṣàjọba bẹ̀bí lọ ní pé kí ni ò kíyàn ọmọ èyí tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn àfáà yìí ní contrary lórí àwọn nǹkan èwo ló tẹ̀wọ̀n èyí tó bá tẹ̀wọ̀n tó níbàámu sọ̀rọ̀ aláwòrán ànábì ni mùsùlùmí máa ń wá kì í ṣẹ̀fẹ̀ àfáà. Èèyàn kan wá gbé kalẹ̀ fún ẹ káwọn kan sáláfì 1990 ìwọ náà sì gbà ó sì ń pín kiri ó sì bẹ̀rẹ̀ sí ní máa fi àtáàkì àwọn èèyàn káàkiri ó túmọ̀ sí pé wọn náà gan kọ́ nípìnlẹ̀ ìwọ gan ní problem ò gbádùn lẹ́mìí. Tọ́ Sheikh Muhammad Abdul-Latif bin Abdulrahman bin Hassan wọ́n tún mọ̀rọ̀ tàwọn náà wá ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ gan tíra ọ̀rọ̀ àwọn àfáà onídáwà sálàfù ni wọ́n kójọ sínú ọ̀rọ̀ yìí wọ́n máa ń ṣàlàyé nípa bá a ti máa tẹ̀lé kìtàbù wà súnnà téèyàn ò kí ń tẹ̀lé àfáà. Ṣé kí ni wọn na'taqidu anna Allah akmala lana dina àgbàpá aláàpé ẹ̀sìn fún wa wa tamani matahu ala al-alamina bi bi'sati Muhammad rasulillah amin khatamal anbiya wal mursalin. A sì gbà tító pé kí ni o aláàpé ìkẹ́ lórí àgbáyé pẹ̀lú ìgbédìde òjíṣẹ́ rẹ̀ ẹni fọkànbalẹ̀ ẹni tó yẹ kó wọn ní síl fún gbogbo àwọn ànábì àtàwọn òjíṣẹ́ salatullahi wa salamu alayhi da'iman ila yawmiddin ìkẹ́ ìgẹ̀ aláàkúlọ̀ máa bá títí ọjọ́ ẹ̀san. Kí wá ní ẹ̀rí wọ́n tún fún wa ní ẹ̀rí tá a fi mọ̀ pé ànábì náà ni the seal of ẹ̀sìn ibi àyà tá a là sọ pé al-yawma bismillahir rahim al-yawma akmaltu lakum dinakum wa atamamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ẹ̀rí ọlọ́bàwọn ṣéèkì wá ní ila an qala wa iza banat lana sunnatu sahiha tí súnà tó clear àdísì tó clear bá wọn sí ẹ an rasulillah tó wọn sí wa nígbà tó wọn sí wa látọ̀dọ̀ ànábì amilina biha àwa ń lò ń ti wá ní o àfi ṣiṣẹ́ wala nuqaddimu alayha qawla hadin kaina man kana a ní ti ọ̀rọ̀ anybody àṣkọ́là kan ṣéwù kan àfáà kan a ní ti síwájú ọ̀rọ̀ ànábì o bal natalaqaha bil qabul wa taslim àwa ń pẹ̀lú gbígba tító pẹ̀lú ẹ̀ àti ìjuwọ́jú sẹ́lẹ̀ pé tó ọ̀rọ̀ ànábì wa tó wà la'anna sunnata rasulillah torí pé súnà ànábì fi sudurina lẹ́mìí tiwa lọ́kàn tiwa o ẹ̀rí àjálù òun ní fi ń bàbàrà jù wà azam òun ní fi ń tóbi jù min an nuqaddima alayha qawla hadin ju ká wá lọ ti ọ̀rọ̀ ẹnìkan síwájú ọ̀rọ̀ ànábì lọ fa hadha allazi na'taqiduhu wa nidunullaha bi eléyìí làwa dìsẹ́mì ní bẹ̀lẹ́mì wa láàṣì fi ń sin àlá pẹ̀lú ẹ̀ làwa ní bíbá yá òfin ní accept ọ̀rọ̀ àfáà tí ó bá ti lẹ́rìí tíra yìí lásán tí yẹn bá lọ wà al-iqna'u bima ja'a an a'immati da'wa min al-aqwali fi ittiba' wallahi al-azim ó ní tẹ̀lé àfáà máa ń gbèsè ayé rẹ̀ tá àfáà yóò bá fún ẹ ní púrúfù. Ẹ jẹ́ ká lọ tíra Sheikh Robin tí wọ́n ń takù àfáà aláfáà tó ṣe nǹkan kan fún wọn. Tíra yìí al-mawqifu sahih min ahli al-bid'ah báwo la ṣe fẹ́ stand láàrin àwọn tàrí kí wọ́n ṣe bídíà kí ni stand tá a fẹ́ apply stand wo ni a fẹ́ apply tá a bá ń bẹ láwùjọ àwọn oníbídíà. Sheikh Robin tí wọ́n ń bú àfáà aláfáà tí ó ṣẹ̀ wọ́n ló kọ tíra ìkànnà àwọn tíra àwọn ilé ìtẹ̀ tó wá kéré ní púpọ̀. Sheikh Robin ibn Hadi Umairi al-Madkhali àwọn ni wọ́n ṣe kí ni o àwọn ni wọ́n ṣe tíra yìí. Ẹ̀yàn kan tó wá ṣe tó ṣe ta'liq lórí tíra yìí òun ni Abu Ahmad Muhammad bin Ali as-Sawafi al-Baydani lórúkọ àfáàyàn bí nǹkan bí tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé tíra àfáà wa mọ́rọ̀ wá nípa kálímà aburú oníbídíà pé tí yẹn bá jó oníbídíà lẹni tó dá nǹkan sínú ẹ̀sìn ẹ̀rí nígbà tá a láà ń sọ pé ẹni tí ń bá ń kánjú ẹ̀rí òun ó kánjú fún ni
Allah wá ní sọ punishment tí ó fi jẹ àwọn tí wọ́n dẹ́sìn rú ó wá ní wakadhalika najzil muftari. Ibn Wadduha ní al-muftari huna ahlul bid'ah oníbídíà ò kì í ṣe ẹni tí yẹn máa wá ń tẹ́ pẹ̀rẹ́pẹ̀rẹ́ sí lọ́dọ̀ tí yẹn máa wá ń jòkó tí táà máa ní kàńdà kan ọ̀dà. Náà inú tíra yìí ṣéèkì mú wa ń bẹ̀ pé ahlul bid'ah sharrun minal fasaq oníbídíà ẹ̀rí aburú ńlá ni àwọn oníbídíà aburú ni wọ́n jẹ́ aburú tí wọ́n gan ju ti òkì lọ tọ́ ahlul bid'ah àwọn oníbídíà ní sharrun minal fasaq wa alil ma'asi àwọn worst wọ́n burú wọ́n dangerous ju òkì yẹn lọ àtẹlẹ́ṣẹ̀ wa li hadha yaqulu faqihul basar ẹ̀rí ibi tá a fi lè mọ̀ pé oníbídíà kọjá agó ọ̀jọ̀gbọ́n onímọ̀ náà wàrà bá sọ́rọ̀ ẹni tí wá nílà káyè gan púpọ̀ wọ́n pè ní Salamu bun Abi Mutin. Salamu bun Abi Mutin yìí inú tíra yìí náà ni wọ́n ṣàlàyé ẹ̀ ń bẹ síkọ̀ ní ẹ̀rí ìmáàmù síkọ̀ wal qudwa wọ́n pè ní Salamu bun Abi Mutin bun Sa'id al-Khazai inú Siyaru A'lami Nubala ẹ̀rí ní mujallad lẹ́ẹ̀keje ní page 468 ó wà ń bẹ tí wọ́n ṣàlàyé dáadáa ara dárúkú tí nínú ṣàlàyé àfáàyè náà tí ń bá ṣe mistake now lẹ́hàn àfáàyè ló wá sọ̀rọ̀ àfáàgbà fàkíwò Basra ló wá ní ó ní lẹ́hàn alìkìyà Allaha bi sahifatil Hajjaj ahabbu ilayya an alqa bi sahifati Amr bin Ubayd ó ní ṣe rí kí n lọ pàdé Allah tóun bá kú kóun fẹ́ lọ pàdé Allah ẹ̀rí kóun wá mú ọ̀rọ̀ Hajjaj dání àbí kóun bébà rẹ̀ dání àbí kó já sí pé torí ọ̀rọ̀ Hajjaj ń bẹ òun ń bẹ àbí wí Hajjaj ń bẹ lọ́wọ́ òun káṣà àfi wíbẹ ní pé mutual relationship ń bẹ láàrin òun àti Hajjaj ó ní ó tẹ́ wọn lọ́rùn ju kí òun pàdé Allah pẹ̀lú kó wọn ní mutual relationship pẹ̀lú ọ̀rọ̀ Amr bin Ubayd lọ. Ẹ dákun kí ni Amr bin Ubayd ṣe torí pé Hajjaj náà burú gan àti ń bẹ láyé o òun ti ẹ̀ pa ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ nínú àwọn èèyàn ṣùgbọ́n bóun ṣe wá ṣe ti tiẹ̀ tó Hajjaj ò kó sínú ṣíríkù kò kó sínú bídíà kì í ṣe ní bídíà lẹ́ẹ̀fì máa ráwọn kan wá ní àwọn ìbáwọn sàábé kan àbí kíní kan kírun lẹ́yìn Hajjaj ṣe oníbídíà kan wọ́n fẹ́ fi léyìn mú kún Hajjaj tẹ̀ ń ṣe oníbídíà lé ṣùgbọ́n táwọn fẹ́ lò mẹ́ ni pé ẹ máa wọ àwọn àfáà o tẹ́ fi rí pé aburú oníbídíà lé o Hajjaj fásìkí lòun fásìkí ni kódà fò sáàkì jẹ́ ní pàápàá òun náà ó wọ́ọ̀sì díẹ̀ ṣùgbọ́n kò tó ti lẹ́bù oníbídíà wá ní Amr bin Ubayd Amr bin Ubayd gan nípìnlẹ̀ ìgbésí ayé rẹ̀ gan kì í kò wọ́ọ̀sì kódà nínú àwọn olùjọ́sìn tó tó wá jẹ́ olùráyésá tí ó wáyé máyà ní Amr bin Ubayd àfáwá ní pẹ́tọ̀ masha Allah lákín ṣùgbọ́n o Amr bin Ubayd yìí tá a pè ní ẹrú Allah tá a ló jọ́sìn gidi gan yìí nígbẹ̀yìngbẹ̀yìn gbésí ayé rẹ̀ lákín mubtadi dọ́ọ̀l ó padà di oníbídíà ẹni àánú wal Hajjaj ṣẹ́rájà Hajjaj ní títí ẹ̀ fajirun fasaq mujrim òkì lòun yàrá annahu law khuyyira an ilkiya Allah bi sahifatil Hajjaj wa sahifati Amr bin Ubayd لإكتار أن يلقي الله بصحيفة الحجاج صفاك الظالم لفاجر لماذا لإدراكه لخطورة البدع وصناعتها ìdí tá àfáà yìí fi mú pé àfáà àgbà Basra yìí fi sọ pé Hajjaj tẹ́wọn lọ́rùn ju Amr bin Ubayd lọ ni pé Amr bin Ubayd padà do ní bídíà nígbẹ̀yìngbẹ̀yìn ìgbésí ayé rẹ̀ ẹ̀rí ó do ní bídíà ẹni àánú ṣùgbọ́n Hajjaj ẹlẹ́ṣẹ̀ lòun pòkí lòun títí Ubayd nítorí kí ni o aburú Amr bin Ubayd ewu bídíà àti àwọn aburú bídíà tó ń lọ kó sí láfi rí pé ní bídíà ó kọjá bẹ́ẹ̀ Ànábì ò wá fọwọ́ yẹpẹrẹ mú bídíà Ànábì wá ní wa yakfina anna Rasulullah sallallahu alaihi wasallam ó wá tó wá pé Ànábì wa Muhammad kana fi kulli khutbatin aw julliha ní gbogbo kútúbà Ànábì
àbáwọn ọ̀rọ̀ míì tí wọ́n fẹ́ sọ lànàbì máa ń ṣe kí ni yẹ̀sífò wa àbí hànà àṣàrò lè mú ànàbì máa ń já mọ̀ pé bídíà o lára aburú àwọn ọ̀ṣẹ̀lẹ̀ ni o àwọn aburú ọ̀rọ̀ ni aburú incidenti ni kama fi hadisi Jabir ẹgbẹ́ bẹ́ẹ̀ náà hadisi Jabir kọ́ra kánà sọ́ra sọ́lá Jabir náà ní sàtàlá ń za kátọ̀bà tánàbí àwọn ṣe kútùbà yáàlù sọ́tàwù ànàbì àwọn pariwo tó bá ti fẹ́ ka ọ̀rọ̀ bídíà ànàbì alọ́gun ẹ̀rí wàyàmárù wájú ojú ànábì àwọn apọn á change face torí kó fẹ́ sọ̀rọ̀ bídíà kánà ẹ̀rí ka'annahu munadhiru jaysh ojú á change nígbà tí yẹn ń darí àwọn ọmọ ogun tá ànábì bá fẹ́ sọ̀rọ̀ débi bídíà yẹn ni ò wá nítumọ̀ lọ́dọ̀ àwọn kan mọ́ nìsín nígbà yẹn kí wá ní oníbídíà lọ́dọ̀ ẹlòmíì ìjọ òjẹ́ nǹkan kan ẹ kàn máa gbọ́ mufasíkọ̀ mọ̀káfíra ni kò sẹ́ni ẹ̀kan láì tí wọ́n lo kún mọ̀ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí bá ti wá débẹ̀ ànábì àti ìjọ ojú nígbà tí yẹn ń kọ̀ǹtró ọmọ ogun wọ́n fẹ́ sọ̀rọ̀ bídíà ẹ̀rí àwọn sábẹ́ ni wọ́n ròyìn ẹ̀ o àwa ni yẹ̀kúl àwa ni sọ̀báàkùn wa masáàkùn ọkọ̀ ojúmọ́ ọkọ̀ àsán o ojúmọ́ yín o ọ̀sán yín o tó yẹ kó àárọ̀ dàbọ̀sán ni àbálẹ́sìn ni súnmọ́ yẹ̀kúl ànábì àwa ni amma ba'd tí wọ́n kà ó tó àwa ni fa inna asdaqal hadisi kitabullah wa khayral Hadyu'Muhammad wa sharral umuri muhdathatuha ànábì á change face á change ojú tó bá ti fẹ́ sọ̀rọ̀ nípa bídíà nípa èyí tí fi ń lóore jù nínú ọ̀rọ̀ òun lọ̀rọ̀ Allah èyí tí fi ń lóore jù nínú mọ̀nà ní mọ̀nà ànábì èyí tí wọ́n ń já aburú ọ̀rọ̀ òun náà àwọn àdádálẹ̀ tí wọ́n ń dálẹ̀ ń bẹ́ẹ̀. wa hiya fi qawlillahi ta'ala ẹ wọ tíra tá ń kà yìí o tíra ṣe kìrọ̀ bíyìn ní ẹ dákun bí wọ́n gan ò bá tiẹ̀ mọ ṣe kìrọ̀ bíyìn bó tiẹ̀ rírí àwọn kan tá ń kà jáde nínú tíra àfa yìí ẹni tí ń kọ̀rọ̀ báyìí ẹ dákun ṣónífẹ̀ẹ́ nínú ilé yìí àfáà nítorí ọ̀rọ̀ Allah ta'ala sọ báyìí pé amla ṣúraká shara'u lahum mina ad-dini ma lam yanzil bihi Allah ní pé kí ni sáwọn eléyìí tí wọ́n ń ṣòfin sínú ẹ̀sìn tí wọ́n tó láwọn orogún míì tí ń ṣòfin fún wọn nínú ẹ̀sìn ta'ala yànda sí ni Allah ní takazu ahbarahum wa ruhbanahum arbaba min dunillahi wal masiha ibn maryama wa ma umiru illa liya'budu ilahan wahid la ilaha illa hu tí a wà fi wá rí bẹ́ẹ̀. Dúró àwọn ọ̀rọ̀ yìí náà mú Sheikh Mallam AbdulWahab ọ̀rọ̀ Sheikh Mallam AbdulWahab ní àwọn fún ní ṣáptà ni wọ́n ní al-bid'a ashaddu min al-kaba'ir al-bid'a ashaddu min al-kaba'ir bídíà ó ju àwọn gbòǹgbò ẹ̀ṣẹ̀ lọ lẹ́yìn gbòǹgbò ẹ̀ṣẹ̀ kò sí nǹkan míì mọ́ ẹbọ ló tún kù táwa fi lè wá lẹ́yìn bídíà ju gbòǹgbò ẹ̀ṣẹ̀ lọ ẹ̀rí tó kù ní pé kí ni o bídíà ń kọ́ ẹbọ ló kó sí ìgbà táwọn afáwọn bá fẹ́ sọ̀rọ̀ ááyà táwọn kọ́ fẹ́ mú wá fún bídíà ááyà tá láfẹ́ sọ̀rọ̀ ẹlẹ́bọ ni eléyìí ní ń jẹ́ èsì fún àfáyẹ̀sà òkè èmi kàn fẹ́ gbà fi kíyèsí àfáyẹ̀sà òkè ni o gbogbo nǹkan náà kọ́ nìyẹn kan máa ń dá sí nìyẹn máa ń sáré jálùfà kò sí bídíà ẹyẹ kan tó wà bí ẹrẹ́bù táfi wá sọ pé yẹn gbogbo bídíà kọ́ gbogbo kúlù kọ́ mi tiẹ̀ tí ìfẹ́ dárúkọ mi tí ìfẹ́ mọ́ ọ̀rọ̀ bẹ̀yẹn rárá kí n ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn. Aya al-Qur'an aláàgán rẹ̀kọ́mẹ́ndì bídíà ní ẹbọ ni innama harrama al-fawahisha ma zahara wa ma batan débi táyà yẹn náà parí sí ọ̀rọ̀ ní bídíà náà ti wọ́bẹ̀ Ibn Qayyim náà sì tù síbẹ̀ onílẹ̀ hadha kana al-bid'a qarinata shirk kanat al-bid'a qarinata shirk torí ìdí èyí tá aláàsọ ń bíbá yìí o ní pé kí ni o bídíà ẹ̀rí ẹbọ ni o òun àtẹbọjọ glo ni the same thing Ibn Waddah mùtáwọn náà tún débi pé tálà ní wa kazalika najzi al-muftari ó ní hálò lè bídà yìí aláàtí lóhun ẹ̀sán iná ọmọdé ànẹ́mọ̀ sí ní bẹ fún ní bídíà táàfi wá rí pé gbogbo àwọn nǹkan yìí ìfẹ́ ẹnu ní máa ń sọ̀yàn lò ní bídíà ìfẹ́ ẹnu ní jẹ́ kó rìsọ́ọ̀tì sínú bídíà tó wà sí kí ni o tó wà rọ̀ bí nǹkan dáadáa ló ń ṣe ń bẹ̀ kí aláṣọ àkóǹbí iná hadisi wa ń bẹ tó bá ṣáptà tí Imam AbdulWahab tó ṣáptà tíra rẹ̀ torí ìwọ tó bá fẹ́ sọ fún wa pé yẹn ṣé torí pé ṣé Imam AbdulWahab ní al-bid'a ashaddu min al-kaba'ir tó ti wá túmọ̀ sí pé ẹbọ ní bídíà ní ánìmọ̀ rẹ̀ ló kéré torí pé ànábì ní ala ukhbirukum
bi ashaddil qabahir Ànábì ní jẹ́ kí n fún yín ní ro jẹ́ kí n reveal fún yín ohun tó tún burú ju àwọn gbòǹgbò ẹ̀ṣẹ̀ lọ. Àwọn sàbẹ̀ níbẹ̀ ni sọ fún wa ó ní al-ishraku billah kíyàn ṣe ẹbọ pẹ̀lú Allah. So lẹ́yìn kabahiru lẹ́yìn gbòǹgbò ẹ̀ṣẹ̀ kò sí nǹkan míì má kọjá ẹbọ. Káwá ní al-bid'a ashaddu mina al-kaba'ir bídíà gan ju gbòǹgbò ẹ̀ṣẹ̀ lọ. Ní tí wọ́n sọ fún ẹni pé bídíà ẹbọ ni. Àfáà sì mú àyá al-Qur'ani pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Àyá ẹbọ ni ẹlẹ́bọ náà máa ń lò fún àti ẹ̀ṣẹ̀ aláàdá méjì ẹni tó mú ní ṣàforíjì fún àtẹni tó mú foríjì. Inú fọ́dúlù Islam ní tírà yẹn wà ó bìlìntà sí àwọn àfáà tí wọ́n tún wá ṣiṣẹ́ rí tírà yẹn náà. Tọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ọ̀rọ̀ tí mo tún wá fi sọ ni pé ọ̀rọ̀ bàbá Rájí Gbádébọ̀ Rájí tí ìyẹn tẹ́wọ́n tẹ́ mọ̀ ní dọ́kítọ́rù yẹn Dr. Rájí kó lè bá tètè yẹ pọ̀lọpọ̀. Àfáà yẹn ń sọ̀rọ̀ nípa àwọn sálàf wọ́n fẹ́ ṣe analysis nípa àwọn sálàf. Ogun tí wọ́n sọ yẹn ò tẹ́ kan èmi náà látòkèdè ilẹ̀ náà ṣùgbọ́n tó ní àwọn tó já àwọn ọmọ kéwú tó wà ń bẹ̀ àwọn ọmọ kéwú bíi tèmi náà ẹ̀rí ni pé ọ̀rọ̀ àwọn àfáà ẹ̀sìn àwọn àfáà sálàf tá a bá kàtírà wọn sọ fún wa pé ogun táwọn bá sọ tí ò bá bẹ́ sí mu ẹ̀yọ́ ilẹ̀ o tànàbì ní kẹ́ tẹ̀lé o ó ti báyìí ní ìsìn báyìí táwọn àfáà ẹ̀sìn bá lè sọ bẹ́ẹ̀ bèlè ń tàṣẹni tí ń sọ̀rọ̀ tí ò lẹ́rìí tó ń kàn tiẹ̀ ń ṣe kíni tó ń kàn sọ̀rọ̀ tiẹ̀ lọ ni àní mú tó bá jọ́rọ̀ àkídà ni àrọ̀ dà rẹ̀ ó ti báyìí ní ìsìn báyìí fẹ́ni tí àgbọ́yé ẹ̀sìn yẹn bá dé level yẹn tí mọ̀ ẹ̀ bá tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni èèyàn lè fẹ́ ṣe àpèjúwe àwọn ọ̀rọ̀ ń gbà míì ohun tó bá ní ṣe pẹ̀lú àkídà èèyàn láti dá sí. Àwọn àpèjúwe tí bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n mú wá nípa àwọn àfáà lè ṣàṣìṣe wọ́n lè ṣe mistake ẹ má yẹ kẹ́nìyàn kan tàn yín o mistake téèyàn ò bá ṣe tí ò ní mú kún mu oníbídíà kò ní jẹ́ mistake àánú àkídà o ẹgbẹ́ yẹn nígbà tí ẹ bá wá ṣe mistake nínú àkídà tó bá wá correct ẹ̀ tó bá gbà alhamdulilayi tí ò bá gbà tí ò bá tó kí wọ́n fi gbé kóònù súnà wọn ní sọ pé kì í ṣe àlù súnà ọ̀rọ̀ yẹn baseless ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ò lẹ́rìí ni o bìlìntà ṣe pé dókítà wà lọ fún wa lápèjúwe Ìmáàmù Málíkì àbí Ìmáàmù Ahmad ọkùnrin tẹ̀ ń dárúkọ fún wa ní tó wọ́n ń kà nínú fóònù báyìí gbé Ìmáàmù Málíkì òun náà láṣìṣe níbi àkídà ó ní al-imanu la yanqus al-imanu la yazidu wa la yanqus kò sí nínú àkídà Ìmáàmù Ahmad kò sí nínú àkídà Ìmáàmù Málíkì o ogun wọn kọ tíra usulu sunna o tíra sunna wọn ń bẹ tí wọ́n kọ o lè rí nínú tíra wọn ó dá mi lójú pé Dr. Sharafu gbọ́ àkídà bẹ̀yẹn yìí tí wọ́n ń dá sí yẹn tó bá sì wá dàbí rọ kí wọ́n ka tíra yẹn jáde fún wa ẹni kí dọ́kítọ́rù lọ ka ẹni tẹ́ máa ń gba náà jẹ ẹni kí dọ́kítọ́rù ka tíra tó lọ ka tó fi rí i pé Ìmáàmù Málíkì o ó ní al-imanu la yazidu wa la yanqus láyìn ṣe múrídíà inú kó já sí pé dọ́kítọ́rù yín kò àlàágbà àwọn ọmọ Málíkíyà lọ́lọ́run rò bóyá Ìmáàmù Málíkì ni kò sínú àkídà Ìmáàmù Málíkì àbí Ìmáàmù Ahmad ó ní tíra ṣẹ́rí òṣòlù súnnà ó ní tíra òṣòlù súnnà tó kọ táà fi rí pé súnnà Ìmáàmù Ahmad rẹ̀ ó súnmọ̀ Ìmáàmù Málíkì rẹ̀ wọ́n ní tíra àfà tó pọ̀ gidi gan tí wọ́n ṣàlàyé àkídà sálàfù sọ́lé alùsúnnà jàmáà káwá lọ́wọ́ mú pé Ìmáàmù Málíkì òun náà láṣìṣe níbi àkídà kálà kò síbi kan tó wà kò sí àtúwà múrò ẹ̀ náà fún Sheikh Albani nígbé Sheikh Albani sọ yé pé al-amalu fil iman àbí kí náà ń pè tó yá pé fil iman náà ni ṣé kò sí amalu nínú iman tẹ́lẹ̀ náà àwọn tí wọ́n sì ń lọ mú kéèsì sí Sheikh Albani lẹ́sẹ̀ àwọn oníbídíà nípa wọ́n dẹ̀ fẹ́ mú ọ̀rọ̀ yẹn sí wọn lẹ́sẹ̀ kò ń ṣe lórí ọ̀rọ̀ ìmánì lórí ọ̀rọ̀ pé tí a bá ṣe ẹ̀ṣẹ̀ tí a bá ṣe kúfúrù kan ọ̀rọ̀ kan ni wọ́n ń sọ bọ̀ wá tó ní ṣe pẹ̀lú istilalu zambi tí Sheikh Albani sọ yé pé tọ̀ àkọ́kọ́ wo ẹ̀mí ẹni yẹn náà lòun wá lọ fi mú kúmù fún Sheikh Albani pé tọ̀ ọ̀rọ̀ àwọn múríjì ni ń pé ìyá ṣe kúfúrù ayẹ̀tẹ̀ wá lọ máa wo ẹ̀mí ẹ̀ náà kankan báyẹn bèlè ń ta sáìmọ̀ yọrọ̀ tí Sheikh Albani ti sọ
kò sí nínú àkídà Sheikh Albani ipe kíni o ipe imani ò ní ṣe pẹ̀lú amali, kò sì sínú àkídà Sheikh Imam Maliki nípa pé imani ò lékún imani ò dínkù, kò sí mi kankan ńbẹ̀, kò sí ńbẹ̀ o, kò sínú àkídà àwọn wọn láṣìṣe níbi àkídà yányán bó tilẹ̀ nǹkó ma Imam Ahlus-Sunnah wal Jamā'ah Imam Ahmad kò níbi àkídà ẹni kẹ́ lọ tún tíra tẹ́ ń kà kẹ́ tún yẹ̀ wò kẹ́ tó pìrìsẹ́ǹtì fáwọn èèyàn. Malikiya hunaka farqu bayna al-Malikiyya wa bayna Malikiyya wa Imam Malik, yàtọ̀ ń bẹ láàrin school of thought Malikiyya àti Imam Maliki gan fi nafsi himself. Kò sí mi kankan o kí wọ́n náà má lọ gbé irú orientation yẹn ságbárí ẹ̀ pé tí bí Imam Maliki ẹ̀bí Imam Ahmadu náà wọ́n náà ṣẹ̀ṣẹ̀ níbi àkídà àwọn náà ní ẹ̀rọ, kò sí mi kankan o, kò sí ń bẹ̀. Ìyẹn dúró báyẹn. Bákan náà ẹ̀sà òkè àfá ẹ̀sà òkè òun ní ń ka àdíìsì kan, ó ní gbogbo bídíà kọ́ ni Allah ò ní gbaṣẹ́ ìjẹ́kílẹ̀ rí àdíìsì tí ń bẹ nínú Abu Dawud ló kà nípa pé Ànábì ní inna Allaha itajaba tawba an kulli sahibi bid'ah, àfáwà dúró ń bẹ̀ ìyẹn ẹ̀sà òkè nípa pé Ànábì ní Allah dígàgá mọ́ gbogbo ní bídíà. Ẹ̀sà òkè wá ń tú àdíìsì pẹ̀lú ideology títí ẹ̀ nípa pé ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé gbogbo bídíà kọ́ o, ọ̀pọ̀lọpọ̀ ọ̀ní pé kí ni o èyí tó fi ń pọ̀ jù ń bẹ̀ ni wallahi lazim. Àfá ẹ̀sà òkè lọ ń tú èyí tó fi ń pọ̀ jù ó gbé lọ sínú aláwá sínú afual ismu tefdil ni àfá ẹ̀sà òkè fi ń tú. Àfá ẹ̀sà òkè kílẹ̀ ń tú ìtorí tàlá, kílẹ̀ ń wí bá ìtorí tàlá, kílẹ̀ ń wí kí wá ní evidence ẹ̀sà òkè. Àfá ẹ̀sà òkè wá ń sọ fún wa pé ṣe bí ń bẹ́nu àwọn àfá sálàfù náà tí ó jẹ́ ní bídíà ni wọ́n tẹ́lẹ̀ kí wọ́n tó di àfá súnnà, ṣe àwà ka àdísì yìí fún wọn pé inna Allaha itajaba tawba an kulli sahibi bid'ah, pé gbogbo ní bídíà Allah ò ní gba tútúbà rẹ̀. ẹ̀yin lé ẹgbọ́n tádìsì ń wíyé o kì í sì ń ṣe fìdí yín, ẹ̀yin àdísì òye yín tẹ́ ń dá sí yẹn ju agbára yín lọ, torí pé ohun tádìsì ń wí ọ̀tọ̀ ohun tẹ́yìn ń gbà wí ọ̀tọ̀. Èmi sì bìlífù pé bóyá torí pé ẹ̀yin rọ́ọ̀ṣì sọ̀rọ̀ ẹ̀yin rush ẹ̀ ń fast sọ̀rọ̀ ló yẹ kí ẹ ṣe mistake bí a kẹ́ lọ tádìsì yẹn wò gbèlè ń tàṣẹ́ pé lọ́dọ̀ gbogbo yín náà kí ohun tó ń jẹ́ bídíà yẹn ò yẹ́pọ̀lọpọ̀. àyà ń gbọ́ ní kálukú ń sọ ohun tí ń jẹ́ bídíà yẹn ò yẹ́pọ̀lọpọ̀. irú eléyìí tó náà nàkíbù àwọn aláìmọ̀ kan tó náà ń dá sọ́dọ̀ bídíà kò mọ tí bídíà kódà kò mọ bí tí foundation bídíà dojúkọ, kò mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ìgàn wí lẹ́nu ni tí wọ́n bá ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀tì máa mọ̀. Àdísì ohun tí ń wí ni pé inna Allaha tajaba tawba an kulli sahibi bid'ah, pé Allah dígàgá ìgbà tútù bá gbogbo ẹni tó bá jó ní bídíà. Àdísì yẹn ò wá dúró síbi tẹ́yìn dúró sí yẹn, ó ní hatta yada bid'ah títí dìgbà tí ó fi bídíà ẹ̀ kalẹ̀. ṣe báwọn àfáà súnnà tó jó ní bídíà ṣe bí ńgbà tí wọ́n ti fi bídíà kalẹ̀ wọn ṣo ní bídíà mọ́. tó ní bídíà ò bá gbé bídíà kalẹ̀ tí ń bá ń ṣe bídíà lọ gbogbo ìbádà rẹ̀ ò ní jẹ́ tẹ́wọ́gbà. ṣe bá àdísì yẹn wá sọ fún wa pé hatta yada bídíà hù, ó dìgbà tó bá gbé bídíà yẹn lẹ̀ tí ò ṣe bídíà yẹn mọ́ làálà máa wá gba ìtúbà ẹ̀. kí ló wá lẹ́nu àdísì tẹ́ ka tì í báyìí ní ìsìn àfẹ́sà òkè, kí ló lé mbẹ́? àfẹ́sà òkè wá fẹ́ da gbogbo ẹ̀rú ló bá sọ pé kúlù kò túmọ̀ gbogbo nǹkan. ó ní kúlù kan máa ń tó ní kúlù kan sọ nípa pé kí ni o èyí tó fi ń pọ̀ jù ń bẹ̀. Subhanallah. gbọ́pọ̀ àfáà ní mádùlá arọ́bí ń bàdàn, gbọ́pọ̀ àfáà ní bẹ́ẹ̀ ti ṣe ń káwọn ọmọ kí ó ń bẹ̀. ṣé bẹ́ẹ̀ jí máa ń tú kúlù fún wọn náà lélẹ́yìí? kò síbì kan tí wọ́n kọ́ sí gbogbo àgbáńlá ayé nu tíra nípa pé kẹ́límọ̀ kúlù
ń túmọ̀ èyí tó fi ń pọ̀ jù ń bẹ gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú nǹkan tí wọ́n sọ ní ń túmọ̀ sí ẹ jẹ́ n fún yín lápèjúwe tí ó jìnnà. Ànábì ní àwọn àpèjúwe ládìsí, Ànábì ní bayna kulli azanin as-salatu lima sha'a illa al-maghrib. Bayna kulli azanin as-salat. Ànábì ní láàrin gbogbo azan tá máa ń pè ní ìrun bẹ láàrin yẹn fẹ́ni tó bá rùn tó bá fẹ́ kí náfìlà tí ń bẹ láàrin yẹn àyàfi maghrib nìkan. Tó ṣé ẹ wá ń sọ fún wa pé kúlù tẹ́yìn tí wá lọ fún nítumọ̀ míì ní ìsìn bayna kulli azanin láàrin èyí tí fi ń pọ̀jù nínú ìrun pípé àìbí tẹ́ ń túkọ́ nìyẹn báyìí torí kúlù yadullu ala al-umum kúlù ń tọ́ka lórí gbogbo nǹkan tó bá lọ. Àpèjúwe míì tí ó tún jìnnà àtọ̀rọ̀ ìtumọ̀ àwọn àfá sálàf nínú àwọn àfá ìsìn. Ànábì ní kúlù bid'atin dalalah ẹja mú kúlù bídíà ṣé ohun tẹ́ ń sọ fún wa ní pé tọ̀ èyí tí fi ń pọ̀jù nínú bídíà ànù ni o débi pé definitely bídíà tí ó báyìí tí pọ̀ kò tí lè di ànù ohun tẹ́yìn tó ń tú kọ́ nìyẹn báyìí ní ìsìn báyìí èmi ló wá dé gan tá a wá ṣàdánwò oríṣiríṣi àwọn ìtumọ̀ kí ó ń lẹ̀ yóò báyìí ẹ fẹ́ dìfẹ́ǹdì èèyàn ni àbí ẹ fẹ́ takú èèyàn. Subhanallah tó lé mi kò tí ẹ̀ ìfẹ́ ó tẹ̀ wá fẹ́ súnyẹ̀ báyìí pàápàá kíkálukú máa mọ̀ ara ẹ̀fà kíkálukú máa bá ń dèrè ẹ̀fà kó máa kọjá àlà kíkálukú mọ bóun ṣe mọ́ ibi tí yẹn bá sì mọ̀ pé òun ò ní agbára dé mọ̀ òun ò débẹ̀ kó máa lọ ọbẹ̀ ara kó jókòó ẹ̀ jẹ́jẹ́ kó máa bá kàbùkù kálukú náà lẹ́mìí ara kálukú náà mọ ohun tó wọ̀n ó mọ ibi tó mọ̀. Àtà kúlù yìí Sheikh Sọ́líhù Usaimin mi ò bá yín tí ìbá yín sọ̀rọ̀ bídíà pín sí méjì wọn pín o à ń tú kúlù fúnra wa ni kẹsà òkè tún kúlù kó tún mú ẹ ti ẹ̀ mú kúlù ní tọ́pìkì láti ẹ̀jẹ̀ fáwájọ tọwọ́ bọ̀ ńgbà náà. Sheikh Sọ́líhù Usaimin mú kúlù ó ní àwọn ṣe mọ̀ lórí àwọn èèyàn kan ìyá àrífúnà qawlahu wọ́n mọ ọ̀rọ̀ tá Ànábì sọ yìí o wọ́n brákẹ̀tì ẹ̀ nínú tíra tí wọ́n ń pè ní al-Ibda bi bayani kìíní kan kátàrò lè ibtida orúkọ tíra Sheikh Sọ́líhù Usaimin pépà abala bíi mẹ́wàá báyìí ni ó kéré gan láàrin 35 minutes ẹ̀ máa kà á tán wọ́n brákẹ̀tì kúlù bídí àwọn brákẹ̀tì ẹ̀ wọ́n ní àwọn tí wọ́n mọ̀ tó mọ̀ tí kúlù ń sọ wọ́n mọ̀ tó máa àdíìsì yìí wọ́n sì tẹ̀lé ṣéèkì wá ń ṣàlàyé kúlù ń bẹ̀ ó wá ní kẹ́límọ̀ kúlù wọ́n wá yọ kúlù sọ́tọ̀ wọ́n ní gbólóhùn yìí kulliyatun àmà shamila ẹ̀rí mustawrada aw muswira bi akwa adawati shumul. Kalima kullu kulliyatun amatun shamilatun mustawridatun akwa adawati shumul. Pé àwọn adawati shumul ní kullu kó sínú gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú gbogbo ẹ̀ lápapọ̀ yìí sì ń bẹ nínú kullu kọ́ídà rẹ̀ kankan pé kí ni o al-kullu kalima kullu yadullu ala al-umum kullu ń tọ́ka lórí gbogbo nǹkan in totality tàbá ní kullu nisa àwa ní gbogbo obìnrin kẹ́yìn bá sọ fún wa pé gbogbo obìnrin kan ní kullu yẹn lọ fún èyí tí fi ń pọ̀ jù nínú àwọn obìnrin ni ká ní kullu rijal kẹ́yìn sọ fún wa pé gbogbo ọkùnrin kan ní ń tọ́ka sí èyí tí fi ń pọ̀ jù nínú àwọn ọkùnrin ni. Sheikh Sọ́líhù Usaimin wọ́n sọ pé tọ̀ fasọ́ ìbò áza ilẹ̀ kẹ́límà ẹni tó wá lọ kẹ́límà kullu yìí o ọ ní ya'lamu madlula áza lafsi ẹni tó lo kullu fún bídíà gbogbo ọ̀rọ̀ táà nẹ́bí ń sọ ń pa ẹ̀ṣẹ̀ nípa ṣíríkùn kankan ó wá débi tí bídíà wá lo kullu fún ọ ní sọ ìbò áza lafsi ya'lamu madlula áza lafsi يعني من نطق بهذه الكلمة ẹni tó sọ̀rọ̀ pẹ̀lú kẹ́límà kullu yìí ya'lam madlula hadha al-lafz ó mọ nǹkan tí kullu bí tó gùn dé so subhana torí ọ̀rọ̀ báyìí nǹkan àdísì inna Allah tajaba
at-tawba an kulli sahibi bid'ah, kullu sahibi bid'ah náà ó sì ń rìfà sí kullu náà ni, kì í ṣe afdal ismu tafdil ala wasn af'al. Kullu gbogbo nǹkan tí bá ń tọ́ka sí ni kullu. So lórí ọ̀rọ̀ bídíà ìyẹn ò jẹ́ bí yẹn ṣe jẹ́ ní ibẹ̀ yẹn. So àwọn ọ̀rọ̀ nìyẹn nípa pé ń kọ́ àwọn àfáìsìn Imam Maliki àbí Imam Ahmad ni wọ́n ní ẹ̀rọ níbi aspect àkídà o. Wallahi lazim kò sí tí Dr. Sharaf ń sọ yẹn, wallahi kò rí bẹ́ẹ̀. Sheikh Albani wallahi kò rí bẹ́ẹ̀, tíra wọn sì pọ̀ gan tí wọ́n ṣàlàyé àwọn àkídà gan. Ṣùgbọ́n Abu Hanifa ní kéèsì. Abu Hanifa nìkan ni múríjí ló kó sínú àkídà murji'atul fuqaha. Tó mistake Abu Hanifa tẹ́yìn pé mistake kódà Imam Maliki, Imam Shafi'i, Imam Ahmad gbogbo wọn gan ò endorse Abu Hanifa láàfáìsìn. Tó bá lọ wo tírà kitabu sunna wa raddu ala jami'a àti Abdullahi ibn Imam Ahmad tó kọ, ó wá fún ní chapter, ó ní ma afistu min abi, nǹkan tí mo há lọ́dọ̀ bàbá mi àtàwọn ẹlòmíì nípa Abu Hanifa. Kò sí àyímátù sálàfù sọ́ọ̀lì ẹ̀yẹ kan nínú àwọn al-mutaqaddimun tí wọ́n ti lọ tí wọ́n ròyìn Abu Hanifa láàfà sálàfù. Ẹ̀yin lẹ́ ń sọ pé yẹn Abu Hanifa náà ní mistake. Abu Hanifa nìkan ló ní mistake ní àkídà, torí àkídà múrídíyà lọ́dọ̀ títí wọn ni pé kí ni o al-imanu al-i'tiqad faqat. Àmú tọ́pìkì Abu Hanifa lọ́tọ̀ ni tá a fi sọ̀rọ̀ Abu Hanifa. Káwá lọ sọ pé yẹn tàbá wá sọ fún wọn tí wọ́n bá gbà alhamdulillah, tàbá wá correct wọn tí wọ́n bá gbà, tí ò bá tó kíyàn fi gbé wọn kó nù alùsùnnà, èèyàn fúnmọ́lẹ̀ náà ni ọ̀rọ̀ tí ò lẹ́rìí ni. Gbogbo àfáà sálàfù kan ni wọ́n mú uzuru bil jahli fil aqida. Sheikh Nasiru Sadi ò mú, Sheikh Yahya Najmi ò mú, àwọn àyímọ̀ pọ̀ bẹ́ẹ̀ gan tí wọ́n mú uzuru bil jahli fil aqida, wallahi wọ́n mú. Sheikh Salihu Usaimin gan táwọn gan mú uzuru bil jahli fil aqida, wọ́n láwọn student nìkan làwọn mú fún ẹni tí bá ṣì ń kéwó lọ́wọ́, torí kó tó kéwó tán yóò ti yé. So ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn ó kọjá doctor ló sọ bẹ́ẹ̀, professor ló sọ bẹ́ẹ̀, ọ̀rọ̀ kọjá báwọn o, wallahi lazim ó kọjá báwọn. Maybe next time a sọ̀rọ̀ nípa Abu Hanifa. Àwọn tí wọ́n condemn Abu Hanifa, Abdullahi ibn Mubarak, Sufyan Thawri, Sufyan ibn Uyayna, Abdullahi ibn Muhammad, Abdullahi ibn Ahmad ibn Hanbali, gbogbo àwọn muhaddisu àgbàpá Abu Hanifa sí kọlù. Kò sí aládìsẹ̀ yẹ kan tó ń lo ọ̀rọ̀ Abu Hanifa pé tọ ìwáyà Abu Hanifa. Ibn Hibban gan ó rọ́dà ìdánù ní Abu Hanifa. Bẹ́ẹ̀ nǹkan táwọn tíra wa ń bẹ tí wọ́n ka Abu Hanifa mọ́ àwọn a'immatul arba'a. Káì tọ́ jẹ́ ká dó báyìí ná kí àwọn tí wọ́n fẹ́ kírun kí wọ́n kírun. A máa tẹ̀síwájú ní ìjọ mi. Subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àjòjìláwa a ṣe ìrìn àjò wá sílùú yìí ni àwa ti kí asro àti kí kọ́sùrù àti jámù nígbà tí àwa ń bílẹ̀ kan. So àwa fìrìntì wa. Assalamu alaikum.